àwọn olóṣèlú tí wọ́n fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ wọ́n ti ń tàkà báyìí o, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń dàṣà ìyẹn pé wọ́n figagbága, wọ́n ti ń ná owó, wọ́n sì ti ń tẹ̀sẹ̀ bọ́ kàngbọ̀n lórí bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún tó ń bọ̀ bí yóò ṣe jẹ́. Ọjà Bódè tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n sì fi ń ta kàngbọ̀n, ni wọ́n fi ń tàkà lórí bí ètò ìdìbò náà yóò ṣe rí. Lórí bí ọjà Bódè tí ó jẹ́ ọjà tí àwọn alágbo tó pọ̀ nínú ẹ̀ lágbègbè Màlété ní ìlú Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjòròsùn ní ọjà náà bó ṣe jóná ní àárọ̀ ọjọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, tó sì jẹ́ pé eléyìí ni àwọn olóṣèlú tó fẹ́ díje du ipò ni wọ́n fi lọ ná owó tí wọ́n gbé owó sílẹ̀ tí wọ́n jọ ń figagbága níbẹ̀. Ẹ rántí wípé ẹ̀kọ́ ti fojú múmu hàn lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀, nítorí pé olùdíje tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ parí sáà ọdún mẹ́jọ ẹ̀ tí ó gbé ìjọba sílẹ̀ lóṣù karùn-ún ọdún tó ń bọ̀ tó fà á sílẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM, òní kọmíṣánná ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Bímbọ́ Adékànbí, tó sì jẹ́ pé ẹni tí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC fà sílẹ̀ ìní sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, sẹ́nitọ̀ Sharafadeen Ali. Bó tilẹ̀ jẹ́ pé àwọn olùdíje míì náà wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n àwọn méjèèjì yìí ní ìgbàgbọ́ wà pé wọn yóò jọ figagbága, orúkọ àwọn méjèèjì náà ló sì tún rinlẹ̀ jù nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún tí ó ń bọ̀. Ṣá o, pẹ̀lú bí ìpolongo òbò ṣe tí ìbẹ̀rẹ̀, àwọn olùdíje méjèèjì náà wọ́n ti ń figagbága o nínú ọjà Bódè tó sì jóná. ìní ìfigagbága náà ló ti ń wáyé. Ẹ rántí wípé ọjọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá iná ló sọ nínú ọjà Bódè ní agbègbè Màlété tí òbítíbitì ọjà àti àwọn dúkìá olówó iyebíye tí ó wọ mílíọ̀nù náírà rẹpẹtẹ tí ó sì jóná di eérú gangan. Bó tiẹ̀ jẹ́ pé dàsìkò tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ń ṣe àkójọpọ̀ ròyìn yìí, a lè fìdí tó fa iná òjijì iná ìmọ̀ náà múlẹ̀, ṣùgbọ́n àwọn ará ọjà náà tó bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ wọ́n ṣe jẹ́ kó di mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ sẹ́yìn rí. Ṣá o, nígbà tó ṣe àbẹ̀wò síbẹ̀, ìyún olùdíje fún ipò gómìnà tí Mákindé fà sílẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APM Bímbọ́ Adékànbí, ó bá àwọn ará ọjà náà kẹ́dùn, ó sì gbé owó sílẹ̀ o, mílíọ̀nù 2.5 náírà 2.5 million naira ènìyàn Bímbọ́ Adékànbí ló gbé sílẹ̀. Lẹ́yìn tí Bímbọ́ Adékànbí kúrò, òun ni wọ́n pe Sharafadeen Ali náà pé má kọ ara ẹ o, eléyìí ti lọ síbẹ̀ ó ti lọ gbówó lẹ̀ owó náà tètè lọ kí o lè rojú eré aráàlú. Bẹ́ẹ̀ ni sẹ́nitọ̀ Sharafadeen Ali náà gba ọjà náà lọ tó bá àwọn ará ọjà ọ̀hún kẹ́dùn, tó sì gbé mílíọ̀nù 25 náírà 25 million naira tó gbé sílẹ̀. Eléyìí ló jẹ́ káwọn èèyàn máa sọ pé àwọn olóṣèlú yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa figagbága ní àìtí jẹ́ pé ètò ìdìbò ó ti dé gan pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí.